wọ́n pàápàá tí wọ́n ti bẹ̀rẹ̀ ayọ̀rọ̀ sáà yóò dẹ̀ tẹ̀síwájú tí a bá ṣòtítọ́ pẹ̀lú ọlọ́run tọ́lọ́ ọlọ́run ló ń jẹ́ kí nǹkan tẹ̀síwájú a bá ṣòtítọ́ pẹ̀lú ọlọ́run á tẹ̀síwájú. Olódùmarè kó dúró ti gbogbo àwọn tó wà níbí àti gbogbo aláìsàn lójú mẹ́rin ayé yẹn dúró bẹ́ẹ̀ àti gbogbo àwọn tó wà ní ìdààmú kó lè bá a gbà wọ́n yẹn dúró bẹ́ẹ̀ kí ìjọ ọlọ́run máa lọ síwájú kí mọ́ọ̀sì náà mọ́ṣáláṣí kó máa lọ síwájú àdúrà ẹnìkan kan wá kó máa gbà àti gbogbo ilẹ̀ Nàìjíríà àwọn tó bá dẹ̀ fẹ́ máa dájà alẹ̀ kó lọ́ọ́ bá a bẹ̀ wọ́n. Yes sir, à ń gbọ́ káàkiri orí rédíò àti tẹlifíṣàn pé ọmọ yìí Prophet Gbẹ́bẹ̀mí wọ́n lọ sí stadium fún crusade, so àwọn èèyàn fẹ́ mọ̀ bóyá tòótọ́ ẹ fi ẹ tì wọ́n lẹ́yìn láti lọ sí stadium. Kó lọ kẹ̀ no problem torí ọ̀gá aládẹ́kẹ̀ náà alárùn sájẹ́ǹtì ni kó lọ yóò sórí rẹ̀ bọ̀ ọmọ wa dẹ̀ ní bàbá ẹ̀ tó á lọ àṣorí rẹ̀ kò dá lọ kò dẹ̀ dá ṣe. Àwọn gbọ̀ngbọ̀ngbọ̀n ni Ọlọ́run ń lò ní stage àwọn dẹ̀ ní Ọlọ́run máa lò ń bẹ̀ torí pé ọlá wọn ògo wọn agbára wọn làwọn fi ń mí ní gbogbo ibi tá a bá dẹ̀ ti ń dá orúkọ wọn bàbá dẹ̀ sọ bàbá láwọn ò ní kúrò ní sọ̀lọ̀ kò sóhun tá a bá sọ tọ́lọ́run ò ní ṣe bá dẹ̀ ṣe ń wí Ọlọ́run dẹ̀ ń gbà fún wa ó dẹ̀ ń ṣiṣẹ́ àmì àti ṣe àmì mo wáyé kó jẹ́ gbogbo ènìyàn wípé bàbá wà láyé ó sì wà láàyè àṣẹ rẹ̀ làwa ń lò nígboro kò dẹ̀ sóhun tá a bá tú tí kì í tú bí ó ṣe àṣẹ Ọlọ́run Ọláwálé Gbégbérègbè ó ṣe àtìlẹ́yìn fún mi ní gbogbo ìgbà kọ́ mú ìgbàgbọ́ dání pé ọ̀rọ̀ wọn máa dayọ̀. Nọ́mbà 2 kan gbà pé Jésù ń padà bọ̀ lẹ́ẹ̀kejì tó bá dẹ̀ máa wálé lẹ́ẹ̀kejì ìdájọ́ ló wá ṣe fún àwọn tó bá ṣe dáadáa pẹ̀lú Ọlọ́run ìyanu dẹ̀ máa ṣẹlẹ̀ national set Sùúrùlérè Lagos ní òní Èkó National Stadium ní May 10 ọjọ́ Friday ló bọ́ sí mo sì gbàgbọ́ pé gbogbo èèyàn máa rí ìyanu Ọlọ́run Ọláwálé ń bẹ síbẹ̀ láti tú ìdè àti láti já èdè ìwọ máa bọ̀ kò sí àìsàn tó máa gbé débẹ̀ tí ìyanu ò ní ṣẹlẹ̀ nígbà táwa ṣe kéré bàbá ti sin afọ́jú máa ń ríran arọ́ máa rìn àwọn eléyìí ò ṣe bóyá àwọn iṣẹ́ confam ni tó ẹgbẹ́ afọ́jú wa ẹgbẹ́ arọ́ débẹ̀ onírúurú jẹ́ máa di aláyọ̀ ìwọ tó ń wá ọmọ máa bọ̀ ìyanu máa ṣẹlẹ̀ ìwọ tó ń wá tó ń wojú Ọlọ́run fún òkìkí fún ìbùkún Ọlọ́run tẹ national stadium gbogbo àwọn èèyàn ti tẹ̀ bẹ̀ wọ́n ti rí ògolo bàbá wa gan ti wàásù national stadium kì í ṣe àdáṣe mi ìjọba dẹ̀ wà ní ìtìrẹ́ ń bẹ̀ so bàbá ti wàásù national stadium Ọlọ́run kò sọ wípé gẹ́gẹ́ náà ní orí ọ̀fẹ́ láti dé bẹ̀ so wọ́n máa bọ̀ pẹ̀lú ìgbàgbọ́ Ọlọ́run Ọláwálé ṣe tán láti tán ìṣòro rẹ̀. ìmọ̀ràn gbogbo ní Michael àti gbogbo onígbàgbọ́ wọ́n yé tojú bọlé kiri mọ́ ẹlòmíì tí ń lọ sọ́dọ̀ òòṣà yàtọ̀ fọ́dọ̀ Ọlọ́run irú ìwà bẹ́ẹ̀ kí wọ́n jáwọ́ bẹ̀ wọ́n má lọ Ọlọ́run méjì Olúwa kò gbọdọ̀ ní Ọlọ́run méjì pẹ̀lú mi Ọlọ́run lórí rẹ̀ ẹ má lọ Ọlọ́run méjì ẹ yé tojú bọlé òòṣà ẹ má tojú bọlé òṣèlú ẹ má bá a lọ́wọ́ tá à ń gbọ́mọ ọlọ́mọ ṣòwò ẹ má torí owó tó Ọlọ́run lò tó àdúrà ní kágbà tó la má jà sọnù kí ẹ dẹ̀ ṣọ́ra láti máa jíyàn gbé mọ́ gbogbo ẹni tẹ́ bá lẹ̀ ti gbéyàn tẹ́ wá lẹ̀ ronúpìwàdà kò sí ronúpìwàdà o ẹ ti gbéyàn ẹ jìyà Ọlọ́run á dẹ̀ fáwọn ìjọba wa lágbára láti máa ràn wá lọ́wọ́ tó láwọn tó ń sọnù ti pọ̀ jù. ṣùgbọ́n gbogbo àlámọ̀ pé bàbá ti dàgbà arúgbó wòlíì ni wọ́n so ṣùgbọ́n Ọlọ́run wọn ti wà nú ayé tiwa so Pétérù ló sọ wọn bó ní Jésù fi bàbá wọn wà Jésù wá sọ fún Pétérù pé látijọ́ tèmi ti bá yín bẹ́ẹ̀ yóò tí mọ̀ bàbá mi ẹ mọ̀ pé mo wà nù bàbá sì ń bẹ nínú mi ó ní ọ̀rọ̀ tí mo sọ mi ò dá sọ so bàbá wà bàbá tún wà ohun tá a bá ti ṣe ní stadium bàbá kò pèrè pèrè ṣe ìwọ kan máa bọ̀ pẹ̀lú ìgbàgbọ́ àwọn wòlíì Ọlọ́run ń bọ̀ àwọn bàbá ọ̀gá ńlá ń bọ̀ akínfàṣàwẹ̀ ń bọ̀ àwọn olórin ẹ̀mí lóríṣiríṣi Láńrè Tẹríba ń bọ̀ Magadol Tọ́pẹ́ Àlàbí lóríṣiríṣi rẹ̀ ṣùgbọ́n máa bọ̀ pẹ̀lú Sasina Peters wọ́n ń bọ̀ ńbẹ̀ ìyanu dẹ̀ máa ṣẹlẹ̀ ó sì rí Ọlọ́run ní Friday on the 10 2019. nọ́mbà wọn lọ́lẹ̀ pè sí. nọ́mbà 08028396221 lẹ́ẹ̀kan sí 08028396221
0806221 ẹ bá pe nọ́mbà yẹn èmi ni màá gbé. gbogbo àgbáyé gbogbo general hospital marty hospital aládàáni àti gbogbo àwọn tó wà lábẹ́lé àwọn tó wà lábúlé ní flage tí ò gbádùn Olúwa mú wọn lára dá gbogbo àwọn aláboyún Olúwa jẹ́ kí wọ́n máa bí wẹ́rẹ́ wọ́n máa ṣe ní ìdààmú mọ́ Ọlọ́run kọ́dẹ̀ máa jẹ́gun àlákàlà ìyàn á máa mú Olúwa bá ṣẹ́gun nà kí gbogbo ọ̀rọ̀ Nàìjíríà kó dayọ̀ Olúwa má dẹ̀ jẹ́ kí ìjà wà láàrin òṣèlú lórí èṣù fẹ́ máa dájà lẹ̀ láàrin wọn. lórí àkọ́kọ́ àgbàdo crossing a máa gbé bọ́ọ̀sì síbẹ̀ K2 a máa gbé bọ́ọ̀sì síbẹ̀ lọ́fẹ̀ẹ́ bẹ́gà a máa gbé bọ́ọ̀sì síbẹ̀ BRT lọ́fẹ̀ẹ́ Agége níbi sáìdì Agége Total Express Road Abẹ́òkúta yẹn a máa gbé bọ́ọ̀sì síbẹ̀ lọ́fẹ̀ẹ́ ọ̀fẹ́ ni o ẹ máa rí bánà wa tẹ́ bá ti ní lóko wa pẹ̀lú bánà wa ẹ̀dẹ̀ máa ráwọn ṣàwálẹ́gbẹ̀ẹ́ mọ́tò yẹn so yìí dábàá ti gbé bánà sí má wọ bẹ̀ o tó bá ti ní bánà wa lára ẹ̀ láwọn ṣàwálẹ́ wọ bẹ̀ ó máa gbé ẹgbẹ́ sílẹ̀ lọ́fẹ̀ẹ́ àti bẹ́ẹ̀ padà lọ́fẹ̀ẹ́ Ọlọ́run Ọláwálé ló ṣe bẹ́ẹ̀ ó lè mọ̀ pé lágbára Ọlọ́run ó rí ìyàtọ̀ lọ́rùn.